Gbajúgbajà òṣèrébìnrin ilé wa ni Ìyábọ̀ Òjó, ẹni tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ ẹ̀ tán fẹ́ràn kan máa pè ní Queen Mother. Ó mà ti sọ̀rọ̀, ó ti tú àṣírí ohun tó fa ìjà òun àti gbajúgbajà òṣèrébìnrin ẹgbẹ́ ẹ̀ ni Alhaja Lizzy Anjorin, tí Ìyábọ̀ Òjó sì ti jẹ́ kó di mímọ̀ pé òun kò ṣetán fún àlàáfíà rárá láàrin òun àti Lizzy Anjorin, àti wípé ìjà táwọn jọ ń jà lọ́nà òfin ètò jẹ́ kóun gbé lọ sí ilé ẹjọ́, ìjà náà sì ń tẹ̀síwájú táwọn yóò sì jọ ja ìjà náà dópin. Ẹ rántí wípé láti ọdún díẹ̀ sẹ́yìn ní àárín Ìyábọ̀ Òjó àti Lizzy Anjorin ló ti dàrú débi wípé ìjà àwọn méjèèjì ló fẹ́ lágbára jù ní agbo tíátà ilẹ̀ Yorùbá, nítorí pé wọ́n bá a débi wípé èpè àti ọ̀rọ̀ burúkú ni wọ́n ń gbé ara wọn ṣẹ́, tó sì jẹ́ pé níbi tí ó lè dé lọ́dún tó kọjá ó ní Ìyábọ̀ Òjó ló gbé Lizzy Anjorin lọ sí ilé ẹjọ́ lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́, tó sì jẹ́ pé owó tabua ni Ìyábọ̀ Òjó ló ń béèrè lọ́wọ́ Lizzy Anjorin láti lè tán ọ̀ràn náà. Ṣá o, ní ìgbà tí wọ́n dé ilé ẹjọ́, onídàájọ́ ó tiẹ̀ gbìyànjú gẹ́gẹ́ bí obìnrin àti abiyamọ láti bá wọn yanjú ọ̀rọ̀ náà. Bẹ́ẹ̀ làwọn méjèèjì lọ sọ̀rọ̀ pé àwọn ti parí ìjà o, ṣùgbọ́n tí Ìyábọ̀ Òjó tó jẹ́ kó di mímọ̀ pé ìjà náà kò tíì parí, àti wípé òun ṣetán láti bá Lizzy Anjorin náà tán bí owó. Ǹjẹ́ níbo ni Ìyábọ̀ Òjó ló ti sọ̀rọ̀ yìí? Lórí ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú gbajúgbajà òṣèrébìnrin ni tí wọ́n jọ jẹ́ akẹgbẹ́, èèyàn Bíọ́lá Báyọ̀ ni ó mà ti sọ̀rọ̀ yìí láìpẹ́ yìí ní ìgbà tí ó ń tú àṣírí ohun tó fa ìjà òun àti Lizzy Anjorin gan. Ìyábọ̀ Òjó jẹ́ kó di mímọ̀ pé bí Lizzy Anjorin bó ṣe bà òun lórúkọ jẹ́, òun ló mà bí òun nínú tó dùn gidigidi. Ó ní bí Lizzy Anjorin bó ṣe parọ́ mọ́ òun pé òun mọ̀ òun sì lọ́wọ́ nínú ikú gbajúgbajà ọ̀dọ́mọkùnrin olórin tàkasúfèé ni tó kú ní oṣù kẹsàn-án ọdún 2023. Ìyún Ìlérí Olúwa Alọ́ba, ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Mohbad. Ó ní òun ló mà dùn òun gidigidi, tó sì ní ẹ̀sùn náà tí Lizzy Anjorin parọ́ mọ́ òun fún ìlú jẹ́ kóun gbé lọ sílé ẹjọ́. Ìyábọ̀ Òjó wá jẹ́ kó di mọ̀ pé ìjà náà òun ò ṣetán láti parí ẹ̀ o. Ó ní bó tiẹ̀ jẹ́ pé àwọn kan ti ń gbìyànjú láti bá wọn parí ẹ̀, ṣùgbọ́n lòun ò ní gbà, òun ò ní gbé ẹjọ́ náà kúrò ní ilé ẹjọ́. Ìyábọ̀ Òjó tún wá jẹ́ kó di mọ̀ lórí ọ̀rọ̀ Mohbad kan náà pé ara àwọn àbámọ̀ tóun ní láyé òun ní láti jẹ́ kí wọ́n wú òkú Mohbad. Ó ní gbogbo èrò òun ni pé wọ́n bá wú òkú ọmọkùnrin náà tí wọ́n ṣe àyẹ̀wò ètò olóyìnbó ń pè ní autopsy, wọn yóò mọ irú ikú tó pa, àṣírí àwọn tó pa yóò sì tú. Ṣùgbọ́n tó ní kàyéfì ló jẹ́ fóun pé lẹ́yìn ìgbà tán wò òkú ọmọ náà tán, ọ̀tọ̀ ní táwọn èèyàn tó ń sọ ọ̀rọ̀ àyẹ̀wò ẹ̀jẹ̀ ọmọ tó bí ìlànà èèyàn ń sọ, wọn tiẹ̀ sọ̀rọ̀ lórí irú ikú tó pa mọ́. Ìyábọ̀ Òjó ní ká lóun mọ̀ pé bí wọn yóò ṣe òkú ọmọ ọlọ́mọ láre ni, tí wọ́n yóò ṣe ra láre nìyẹn, òun ò bá ní kí wọ́n má wulẹ̀ wú òkú ẹ̀, nítorí pé láti ìgbà tán ti wú nǹkan tóun fẹ́ fàyọ, tóun fẹ́ káṣírí àwọn tó pa tú kò padà lè túmọ̀, tó sì jẹ́ pé òkú ọmọ náà wọ́n kàn fi ráre ní ilé ìgbókùsí ìyún mọ́ṣúárì dàsìkò yìí.